Ànábì sọ fún wa wípé dabba ilaykum da'ul umam min qablikum, àárẹ̀ tó ṣe àwọn tó ṣáájú yín tó pa wọ́n run ó ti ń ṣe yín náà ó ti dáàrin yín báyìí o. Alhassad òun náà ni kèéta. Walbagdo máa rí ká máa bínú ara ẹni ká máa kó ìra ẹni. Hiya alhaliqa, òun ni abẹ tí máa ń fa nǹkan dán. La aqulu tahliqu sha'r, mi ò sọ wípé irun ló fẹ́ wá fádán lọ́dọ̀ yín o. Walakin tahliqu din, ẹ̀sìn tẹ́ ẹ lérò pé ẹ̀ ń sìn, tẹ́ ẹ lérò pé òun gbẹgbẹlẹ̀ nítorí ẹ̀ máa kó ìra ara yín o, oníwà fákò láàrin tẹ̀sí ní mà. Walladhi nafsi biyadihi, mo fi Ọlọ́run tí ẹ̀mí mi Ànábì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra sí. La tadkhulul jannata hatta tu'minu, ìkankan ni yóò ní wà aljanna àyàfi ìgbà tẹ́ ẹ bá tó ní ìgbàgbọ́. Wala tu'minu hatta tahabbu, ẹ sì lè ní ìgbàgbọ́ àyàfi ìgbà tẹ́ ẹ bá tó ní mutual love, tẹ́ bá tó nífẹ̀ẹ́ ara yín dénúdénú. Ala ukhbirukum bima yuthbitu dhaka lakum, ṣé kí n wá fún yín nírò nípa tí ó fi ẹsẹ̀ rẹ̀ rìn láàrin yín. Òun náà ni pé afshu salama bainakum, ẹ jẹ́ kí àlàáfíà ó jọba láàrin yín, ẹ fún àlàáfíà ká, kí ẹnìkan kó má àtàkì ẹnìkan. Lóòótọ́ àwọn àsìkò kan wà táwọn afáàjẹ́ ká mọ̀ wípé laysa kullu ma yuqra'u yuqal, kì í ṣe gbogbo tó bá kà náà ni wọ́n máa wí fáyé. Ṣùgbọ́n àsìkò tá a wà ń bẹ̀ yìí, àwọn ọ̀tá ẹ̀sìn ti pọ̀ débi tó ṣe pé wọ́n lọ ń kọ́ nípa ẹ̀sìn Islam láti fi wó ẹ̀sìn Islam, gẹ́gẹ́ bí tí mo ṣàlàyé nípa Risalatul Markaz tí àwọn bàbá Sheikh Adam tí wọ́n kọ. Kódà wọ́n ti gbé movement yẹn, wọ́n ti gbé délé Yorùbá lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n bá wà lórí TikTok àbáwọn platform míì àwọn àmọ́ nípa nǹkan tí mo sọ. Ló fi jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ káwọn yẹn mọ̀ pé látọjú ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni ìyapa ẹnu ti ń ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà. Kódà lẹ́yìn ìgbà tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó kú, àwọn sàhábé yapa ẹnu dáadáa. Lára àwọn ìyapa ẹnu tí wọ́n yapa ẹnu yìí, òun náà ni ó bí àṣíyàtú wa sunna. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn mọ̀ nǹkan tó ń pè ní ṣíà. Kí wá ni wọ́n ń pè ní ṣíà? Ṣíà ni firqatun islamiyyatun min ansar wa atba'i sayyidina Ali. Àwọn ìjọ kan tó ṣe wípé àwọn ni wọ́n ran sayyidina Ali karramallahu wajha, àwọn ni wọ́n ràn ṣe, àwọn ni wọ́n tẹ̀lé, tí wọ́n dẹ̀ rí wípé sayyidina Ali o kana ahaqqa bil khilafati min ghayrihi. Sayyidina Ali òun ni ó yẹ kó jẹ́ khalifa lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Nínú àwọn sàhábà tí wọ́n gba ìròrí yìí, òun náà ni Sayyiduna Abu Dharr al-Ghifari àti Sayyiduna Ammar bin Yasir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà wo wá ni Ṣíà bẹ̀rẹ̀? Àwọn kan gbà wípé látọjú ayé Ànábì gan ni Ṣíà ti bẹ̀rẹ̀. Nígbà tí Ànábì ṣe hajjatul wada, nígbà tó wá sọ àyà ìkàlẹ̀ fún Ànábì wípé al-yawma akmaltu lakum dinakum, ṣé orí Ànábì o, èní ni mo pé gbogbo tí ń jẹ́ ẹ̀sìn fún yín. Apá kan náà àwọn èèyàn wọ́n gbọ́ yé sí wípé al-yawma akmala Allahu dinahu bi khilafati Aliyyin karramallahu wajhahu ba'da rasulillah. Ọlọ́run bá pé ẹ̀sìn rẹ̀ pẹ̀lú pé ó fi Sayyidina Ali ṣe khalifa lẹ́yìn Ànábì. Ẹlẹ́ẹ̀kejì òun nígbà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó papòdà, tí apá kan náà àwọn ará ilé rẹ̀ tí wọ́n wà pẹ̀lú òkú Ànábì ní inú ilé, tí Sayyidina Umar àti Sayyidina Abubakar radiyallahu anhuma tí wọ́n wá lọ sí Saqifa láti lọ fi yanjú àwọn ni yóò jẹ khalifa lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tí wọ́n fi wá padà wá panupọ̀ tí wọ́n fi mú Sayyidina Abubakar. Ibẹ̀ ni àwọn kan ti sọ pé rárá Sayyidina Ali radiyallahu ta'ala anhu wa karramallahu wajha, ipe òun ló tọ́ sí khalifa. Ètò wájẹ́lẹ̀ kẹta ó ní àsìkò tí wọ́n assassinate Sayyidina Uthman radiyallahu ta'ala anhu, tí àpapọ̀ àwọn sàábé sì fẹnu kò yí pé kí Sayyidina Ali karramallahu wajha kó máa jẹ́ khalifa, yàtọ̀ sí Sayyidina Muawiya tó ṣe wípé àwọn ò gbà wípé òkè o kí Sayyidina Ali kó jẹ́ khalifa. Làwọn mùsùlùmí bá pín sí méjì lásìkò náà. Àwọn tí wọ́n tẹ̀lé Sayyidina Ali, àwọn yẹn ni wọ́n ń pè ní Shi'atu Ali. Àwọn tó ń pè ní Shi'a náà ni ìjọ tó bá fọ́lú èèyàn kan. Àwọn tí wọ́n tẹ̀lé Sayyidina Muawiya, àwọn yẹn náà wọ́n máa jẹ́ ìjọ Sayyidina Muawiya. Èyí tó wá jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin nípa ìgbà wo gan ni Ṣíà bẹ̀rẹ̀, òun náà ni maqtalu Sayyidina Hussein alayhi salam. Ìgbà tí wọ́n pa Sayyidina Hussein ọmọ Ànábì ní Karbala tí wọ́n gé orí rẹ̀, àwọn kan sọ pé ìgbà náà ni Ṣíà bẹ̀rẹ̀. Láti bí ni ẹ̀sìn Islam ti wá pín sí pátì méjì gẹ́gẹ́ bí òṣèlú. Pátì àkọ́kọ́ òun ni Jama'atu Sayyidina Muawiya, pátì ẹlẹ́ẹ̀kejì òun ni Shi'atu Sayyidina Ali. Àwọn kan tún wá wà nínú Jama'atu Sayyidina Muawiya tí wọ́n ń pè ní An-Nawasib, àwọn tó ṣe wípé wọ́n máa ń gbógun ja Sayyidina Ali ni, wọ́n máa gbèsè pé
wọ́n máa ṣépè fún kódà tán kọ́ kalẹ̀ yìí pé Sayyidina Muawiya ó ṣe lọ́ranyàn fún gbogbo àwọn tó bá ṣe kútúbà lásìkò rẹ̀ pé kí wọ́n máa ṣẹ́bi ní Sayyidina Ali wọ́n dẹ̀ ṣe ó wá wà bẹ́ẹ̀ tó fi wọ 60 years àwọn kan sọ pé tó fi wọ 80 years ẹni tó padà wá chíǹjẹ nínú àwọn khalifa tó wá lẹ́yìn Sayyidina Muawiya òun náà ni Sayyiduna Umar bin Abdul Aziz ló dé ló sọ pé tọ́ èyí tẹ́ ṣẹ́bi ní Sayyidina Ali ti tó èbútẹ́ ẹbú ti tó gbogbo àwọn tàdé sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe sáábì o wọ́n dẹ̀ ń bú Sayyidina Ali wọ́n ṣépè fún Sayyidina Ali tó bá tó lọ sí àràfá wọ́n mọ̀ ṣépè fún Sayyidina Ali àwọn tó wọ́n jára ṣe jù nínú pátì Sayyidina Ali wọ́n máa ń pè wọ́n ní Rafida àwọn tí wọ́n bá máa ń ṣẹ́bi lé àbí tí wọ́n bá máa ń bú Sayyidina Abubakar Sayyidina Umar Sayyidina Uthman ìyá wa Aisha àti Muawiya àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn sahaba níjọ́ tí wọ́n lọ bí àrọ́mọdọ́mọ Sayyidina Ali tán pè ní Zayd ibn Ali ibn al-Husayn nípa Abubakar àti Umar lòun bá ṣe rahimahullah fún wọn àbí ó ṣe radiyallahu ta'ala ní òfin ó ṣàṣàdúrà fún wọn làwọn yẹn bá wò pé láwọn tí wọ́n jẹ́ ọ̀tá bàbá rẹ̀ láyéláyé ṣe tiẹ̀ mọ́ Zayd bá sọ pé rafaqtumuni so ẹ fi mí lẹ̀ báyìí ní sẹ́ ẹ dá mi dára mi àbí àti ibẹ̀ ni wọ́n ti yọ ismu ar-rafd tó fẹ́ ń pè wọ́n ní ar-rafida gbogbo ẹni tó bá ti máa ń ṣépè àbí tó bá ti máa ń bú Sayyidina Abubakar àbí Umar láti bí ni àwọn Shia ni wọ́n ti pín sí méjì àwọn kan az-Zaydiyya àwọn tí wọ́n tẹ̀lé Sayyidina Zayd bun Ali Zayn al-Abidin bun al-Husayn radiyallahu anhu rí pé aláwọ̀ ní máa bú àwọn sọ̀hábì ní máa ṣépè fún Sayyidina Umar ní máa ṣépè fún Sayyidina Abubakar àwọn kejì àwọn yẹn ni ar-Rafida tá mọ̀ wọ́n sí ash-Shi'atu al-Imamiyya a tún lè pè wọ́n ní ash-Shi'atu al-Ithna Ashariyya àwọn Shia tó ṣe pé ìmáàmù 12 ni wọ́n ń fọ́lò àkọ́kọ́ náà ìmáàmù wọn òun náà ni al-Imam Ali bin Abi Talib al-Imam Hasan al-Imam Hussein al-Imam Ali Zayn al-Abidin Ali Zayn al-Abidin ni ló bí Sayyiduna Zayd tí àwọn Zaydiyya tí wọ́n fọ́lò ṣùgbọ́n àwọn Imamiyya yìí wọn ò fọ́lò Sayyidina Zayd wọ́n wá ń fọ́lò ẹnìkejì tó ń pè ní Muhammad al-Baqir wọ́n Ja'far Sadiq àwọn wá bí ọmọ méjì wọ́n bí Ismail wọ́n dẹ̀ bí Musa al-Kadhim so níbí yìí náà àwọn èèyàn tún yapa ẹnu àwọn kan sọ pé rárá o Ismail ni yóò jẹ ìmáàmù lẹ́yìn al-Imam Ja'far Sadiq àwọn èèyàn tí wọ́n fọ́lò Ismail yẹn àwọn èèyàn náà tún lọ dá wà lọ́pọ̀ àwọn náà ń pè ní ash-Shi'atul Ismailiyya ṣùgbọ́n àwọn tí wọ́n ò pé rárá o Musa al-Kadhim àwọn náà lọ tún bá àwọn Imamiyya yìí lọ Musa al-Kadhim Aliyu Ridha Muhammad al-Jawad Aliyu al-Hadi al-Hasan al-Askari àti Mahdiyu Muhammad al-Mahdi àwọn 12 tó jẹ́ ìmáàmù Ithna Ashariyya nìyẹn ẹ wá àwọn Ismailiyya àwọn yẹn náà ń pè ní ad-Dawlatul Fatimiyya àwọn náà ni wọ́n ń pè ní ad-Dawlatul Batiniyya tí ó ṣe pé àtàrà títí wọn náà ni wọ́n ti dá ilé kéwú Azhari tó wà ní Masari tí gbogbo wa tá à ń kéwú lọ́dọ̀ wọn yẹn àwọn ni wọ́n dá kalẹ̀ àwọn ilé yìí náà wá fẹ́ le jù ó ṣe pé àṣejù wọn fẹ́ pọ̀ jù nínú àwọn kíni o nínú àwọn Shia àwọn náà pín nínú wọn ni an-Nazariyya wà nínú wọn ni al-Musta'liyya wà bẹ́ẹ̀ nínú àwọn Shia bákan náà a tún ní àwọn Alawiyya so oríṣiríṣi ni àwọn Shia wọn ò sí lójú kan láàfin gbọ́dọ̀ dá ẹjọ́ wọn papọ̀ lẹ́ẹ̀kan náà nítorí pé nínú àwọn Shia yìí tá a bá ní ká gbé láti tó ti bẹ̀rẹ̀ àwọn sàábé náà bẹ́ẹ̀ ẹni tó bá wá bú Shia ó mọ̀ pé látòrí àwọn sàábé lòun ti gbé nínú àwọn ahadisi tí àwọn Shia tí wọ́n gbára lé tó sì lálàáfíà lọ́dọ̀ àwọn tá a jẹ́ Ahlus Sunnah òun náà ni hadithu Thaqalayn hadithu al-Qisa hadithu Raziyatul Khamis hadithu al-Ghadir hadithu al-Ibtihal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó wá jẹ́ hadithu Thaqalayn nìyẹn Ànábì wa Muhammad sọ́nbẹ̀ yìí pé taraktu fikum amrayn mo fi nǹkan méjì kan kalẹ̀ fún yín o lan tadillu ma tamassaktum bihima ẹ ní sọnù lónìí ọgbà tẹ́ bá gbà nǹkan náà mú àkọ́kọ́ ń bẹ kitaballah tírà Ọlọ́run ọba tó jẹ́ al-Qur'an wa itrati ali bayti àtàwọn ará ọmọdọ́mọ mi tó jẹ́ àwọn ará alé mi ẹlòmíì lè máa rò pé mo sọ pé àwa Ahlus Sunnah bẹ́ẹ̀ ni àwọn jama'atu Sayyidina Muawiya àwọn náà ni wọ́n padà di Ahlus Sunnah wal jama'a tó ṣe pé oríṣiríṣi àwọn mazahib àwọn school of thought fikiu báwo láti máa ṣẹ̀sìn ó padà jáde ńbẹ̀ gẹ́gẹ́ bí madhabu Abu Hanifa gẹ́gẹ́ bí madhabu Imam Malik gẹ́gẹ́ bí madhabu Imam Shafi'i gẹ́gẹ́ bí madhabu Imam Ahmad bin Hanbal àwọn tó lè jẹ́ àwọn mazahibu aqdiyya náà jáde ńbẹ̀
gẹ́gẹ́ bí Asha'ira àti mazhabi Maturidiyya kódà gan at-tasawwuf tá a mọ̀ sí Sufi inú Ahlu Sunnah wal Jama'a òun náà ló wà. ẹ wá rí Ash-Shi'atu Zaydiyya àwọn tí wọ́n tẹ̀lé al-Imam Zayd ibn Ali àwọn ni aqrabu firaqi Shi'ati li Ahli Sunnah àwọn ni wọ́n súnmọ́ àwa Ahlu Sunnah jù tábà ní ká máa wo ìwé ìtàṣíjọ́ ń ṣe. ẹ wá rí Ash-Shi'atul Imamiyya táwọn jẹ́ Rāfidah àwọn tí wọ́n máa ń bú Sayyidina Abubakar Sayyidina Umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nǹkan márùn kan náà ló fẹ́ jẹ́ àsáàsùn tí àyàpá ẹnu lórí ẹ̀. àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni Aqidatul Bada' òun náà ni kí wọ́n gbà pé Ọlọ́run bá máa ń ṣe taghyirur ra'y pé nǹkan kankan lọ́lọ́run bá rò tẹ́lẹ̀ nígbà tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá tún wá mọ̀ nǹkan míì ó wá change ìròrí ẹ̀ sí nǹkan kan. so ló dẹ̀ pẹ̀lú àwọn Ahlu Sunnah òun ni pé ìmọ̀ Ọlọ́run ọba lam yasbiquhu al-khafa' àìmọ̀ kan ò ṣáájú ìmọ̀ Ọlọ́run ọba ti mọ gbogbo nǹkan kò sí lè torí kankan kó máa change ìròrí ẹ̀. gbọ́ngbà tí àwọn àfáà wa tí wọ́n bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀ a padà rí pé tí wọ́n mìn pẹ̀lú al-bada' ìyẹn òun náà ni an-naskh. ẹlẹ́ẹ̀kejì òun ni tahriful Qur'an. bàbá sọ pé tahrif mustalahu yẹn terminology yẹn ìtumọ̀ yẹn ní pé there is a copy of something somewhere rẹ pé ó ń wà more complete ju nǹkan kan lọ. ẹ wá sọ pé tahriful Qur'an pé al-Qur'an yìí o pé ó dínkù kọ́pì míì kan tún wà níbì kan. a padà rí wípé àwọn Shia ò ní kọ́pì al-Qur'an míì kankan. same Qur'an tá à ń kà òun náà làwọn Shia náà ń kà. gbọ́ngbà táwọn afá bá wọn sọ̀rọ̀ bọ̀ ibi tí wọ́n padà mẹ́ni tahrif wọn sí òun náà ní kíni o al-qira'atu shadda. àwọn kìráà kan wà tó máa ń pè ní shadda nínú al-Qur'an tó ṣe wípé a kì í fi kírun min babi ta'lim nìkan láti máa ṣe ìyẹ̀rọ ọ̀dọ̀ ẹ̀ wọ́n ti máa mú wa kákọ̀ fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kò wọ́n fi kírun so òun ni wọ́n mìn báyìí tahrif al-Qur'an. ẹlẹ́kẹta nù kọ́ta yapa ẹni lórí òun náà ni sabbu sahabati wa takfiruhum wa intiqaduhum. wọn a máa ṣẹ́bílé apá kan àwọn sọ̀hábà wọn a dẹ̀ máa pé apá kan ní wọn ní kèfèrí wọn a dẹ̀ máa criticize sàábí àbára àtàjà àlùsùn náà máa jẹ́ kọ́ máa gbé. student là nábì ní gbogbo àwọn ènìyàn ó yẹ ká pọ́n wọn lé ní torí pé àwọn ni wọ́n ṣe nákìlù ẹ̀sìn yìí náà ṣe wá fún wa. Al-Qur'ani ti gbogbo wa tá à ń ka àwọn ni wọ́n ṣe nákìlù rẹ̀ fún wa. tá a bá fi wá lè fi ọ̀rọ̀ ti sara sàábí débi tá a máa nípa fẹ́ bù àbí kankan. a jẹ́ wípé gbogbo tí wọ́n gbé wá fún wa yìí náà ó yẹ ká lè kẹ́fí sí i. lọ́dọ̀ ti ti àwa tá a jẹ́ àlùsùnnà o a gbé àdáàlà fún gbogbo àwọn sọ̀hábà min haythu iradi kalami nabi sallallahu alayhi wa sallam aw min haythu tahdis bi hadisi rasulillah sallallahu alayhi wa sallam. tí wọ́n bá fẹ́ jẹ́ ká mọ̀ pé nǹkan báyìí o lọ́wọ́ látọ̀dọ̀ ànábì Muhammad a gbọ́dọ̀ yírí ẹ̀ o a sì gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ tán sábẹ́ wọn. ṣùgbọ́n tí ó bá jẹ́ pé nípa ọ̀rọ̀ gbèsè ayé wọn wá ní àbáwọn nǹkan ní àbí ọ̀rọ̀ tó bá sọ jazan ti kọ́ dóhùn a lè criticize wọn náà. ó dé pé Imam Malik náà sọ pé kullun yukhadhu minhu wa yuraddu illa sahiba hadha al-qabr. gbogbo èèyàn láti gba ọ̀rọ̀ látọ̀dọ̀ ẹ̀ a sì lè dá padà fún àyàfi ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bí wàá ló fà á tó ṣe wípé a lè kẹfìn ẹrọ sí wọn nígbà tí wọn bá fẹ́ bá wa sọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. òun náà ni hadith tó yẹ pé ó wà mutawatir ó kálé kákó láàrin gbogbo àwọn sàhábí pátápátá. òun náà ni níta níbi tí ń sọ fún wa pé man qala alayya ma lam aqul ẹni tó bá fi lè sọ tí ì bá sọ ò falyatabawwa maq'adahu minan nar ó máa lọ pìpíà ibi tí yóò jókòó sínú náà ó máa lọ wà kalẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin náà wọn kan tí àjọ jiyàn lé lórí àtúkúyà aw àtàkìyà ìfirọ́gbára ẹni kalẹ̀ látara pé bí èèyàn ń bẹ̀rù kankan àbí láti fi oríṣiríṣi ó ní àwọn nǹkan tó kó sí lábẹ́ tó pọ̀ lọ́dọ̀ àwọn Shia but kò bá usulu mazhabi àwa Ahlu Sunnah wal Jama'a kò bá lọ. tó wá jẹ́lẹ̀ karùn-ún tó jẹ́ the last one tó ṣe pé a lè jọ ṣe ń bẹ̀ òun náà ní kí ni o ismatul a'imma gbogbo àwọn tí wọ́n jẹ́ ìmáàmù 12 ní ọ̀dọ̀ àwọn Shia wọ́n ní gbogbo wọn ní isma gẹ́gẹ́ bí isma Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn ò lè ṣàṣìṣe gbogbo tí wọ́n bá sọ pátá tó jà ní ó máa jẹ́ tá a máa lò nínú ẹ̀sìn. ṣùgbọ́n nígbà tí àwọn àfáà wa tí wọ́n ṣe munaqasha pẹ̀lú wọn tí wọ́n ṣe ìwádìí nípa àwọn nǹkan yìí wọ́n padà rí i pé n tí wọ́n mìíràn pẹ̀lú alẹ́ isma yẹn kì í ṣe isma irú títí táwọn ànábì Ọlọ́run wípé àwa náà ní tó jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa òun náà ní al-hifz kọ́lọ́run bá hafizọ ẹrú rẹ̀ kan gẹ́gẹ́ bí hifzullah ala al-imam an-Nawawi wa hifzillah ala al-imam ash-Shafi'i ipe Imam Shafi'i àti Imam Nawawi àtàwọn tó tún jọ wọ́n bẹ́ẹ̀ nínú àwọn àyímọ̀ wa àwọn náà lam yartakibu dhanban qat ẹ̀ṣẹ̀ ńlá wọn ò ṣe é láyé wọn. àwọn tó gbà nú wọn wípé àwọn àyímọ̀ wọn ní ismail bíi tànàbí náà wà o but tó bá fi lè jẹ́ pé irú ìyẹn lọ́ba mí àjọ lọ. ṣé wá lẹ́yìn mara àwọn yìí gbogbo nǹkan yòókù tó bá ṣẹ́kù nù Shia pátápátá
tí ẹ̀sìn Islam gbà wọlé ni gẹ́gẹ́ bí àwọn àárọ̀ fiqhiyya kódà ní Al-Azhar Sharif níbi tí Ọlọ́run bá ti ní káwa náà kẹ́kọ̀ọ́ ní University Azhar tábà ń kọ́ wa ní ṣẹ̀ríà nínú fíkìú lọ wọ́n máa ń jẹ́ ká mọ̀ pé àwọn Shia mùsùlùmí ni wọ́n a sì lè lo ìròrí wọn nínú ẹ̀sìn ṣùgbọ́n bá wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn ìròrí kan wá fún wa nípa kọ̀díyà kan nípa kẹ̀kẹ́ kan nínú ẹ̀sìn Islam wọ́n máa jẹ́ ká mọ̀ pé ìròrí àwọn Màlíkíyà òun lélẹ́yìí o ìròrí mọ́síàbí Ìmámù Abu Hanifa lélẹ́yìí ìròrí mọ́síàbí Ìmámù Shafi'i lélẹ́yìí ìròrí mọ́síàbí Ìmámù Ahmad bin Hanbal ni ìròrí mọ́síàbí Shia Zaydiyya ni ìròrí mọ́síàbí Shia Imamiyya ni ìròrí mọ́síàbí al-Ibadiyya wọ́n tún máa kó wá fún wa pé káàárì ká tó wá sọ àwọn àfáà míì tó ṣe pé àwọn Imam al-Awza'i Sufyan as-Sawri bẹ́ẹ̀ lọ wọ́n máa kó àwọn ìròrí wọn wá fún wa pé káàárì pé tí wọ́n sọ ní táwọn náà rí sí ọ̀rọ̀ tó ń lọ yìí nínú ẹ̀sìn tó ń jẹ́ ká mọ̀ pé mùsùlùmí ni wọ́n. Ànábì Muhammad jẹ́ ká mọ̀ wípé man salla salatana ẹni tó bá fi lè kí ìrun wákàtí márùn táǹkì wastaqbala qiblatana tí ó sì kọjú dàbò míì kíbla tá ń dájú kọ iná lòun náà bá wa dájú kọ wa akala dhabihatana ó jẹ ẹran tá a ṣe bisimilayi aláàbárò sí Ànábì ní fadhalikumul muslim ìtẹ́ máa fi wọn ìjẹ́ mùsùlùmí nù wọn. lahu zimmatullahi wa zimmatu rasulihi protection Ọlọ́run bá ti wà lórí rẹ̀ bó ti wà wọn protection Ànábì náà ti wà lórí rẹ̀ bó ti wà wọn. Gbọ́dọ̀ wala tuhfirullaha bi zimmatihi gbọ́dọ̀ àtàkì Ọlọ́run níbi protection rẹ̀ o. sórí fi jẹ́ pé àwọn Shia yìí mùsùlùmí ni wọn kì í ṣe kèfèrí. nínú ṣurutu adalati rawi òun náà ni al-Islam ẹni tá fẹ́ gba àdìsí lẹ́nu rẹ̀ òun kó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. al-Imam al-Bukhari wal-Imam Muslim wa ghayruhum àwọn tó tún yàtọ̀ sí wọn wọ́n gba àdìsí lẹ́nu ẹni tó jẹ́ Shia dáadáa. àwọn nínú àwọn rìjálù Imam Bukhari àwọn Shia wà bẹ́ẹ̀ ó dá nínú àwọn àìmọ̀ Shia Imam Bukhari gba àdìsí wà látẹnu wọn. lára àwọn kan tí wọ́n fi jẹ́ káwọn pé Imam Bukhari kò kí ń ṣe nàṣìbí kì í ṣe tó ṣe pé ó hẹ́ẹ̀tì Sayyidina Ali àtàwọn aráalé rẹ̀ òun náà ní pé tó bá ń dárúkọ wọn gbogbo àwọn tó ń jẹ́ àwọn aráalé Ànábì wa Muhammad nínú tírà rẹ̀ yóò máa fi alayhi salam yóò máa fi síwájú orúkọ wọn. gbogbo àwọn tí wọ́n sọ pé baba Mudir Markaz wọ́n ti di Shia wọ́n sọ pé gbogbo Markaz náà wọ́n ti di Shia ọkàn rẹ́rìn ni kayfa yumkin dhalik báwo ló ṣe lè rọrùn. wa nahnu asha'iratul madhhab fil aqida wa nahnu malikiyatul madhhab fil fiqh. nínú àwọn tí wọ́n fẹ́ jẹ́ nàwásìbù jù àwọn tí wọ́n èètì àwọn aráalé Ànábì jù lọ́dọ̀ àwọn Shia òní Ìmáàmù Málìkì ló wà òní Ìmáàmù Abul Hasan al-Ash'ari ló wà. ẹni tó bá lọ wo tíra Tarikhul Khulafa Ibn Qutaybah yóò rí kí ló fa sábàbí tí Ìmáàmù Málìkì fi kọ al-Muwatta. Muwatta táwa ń sọ yìí muqarraru wa ní Markazi nínú Muwatta yìí àwọn Shia àwọn ṣe kí ni wọ́n ṣe ń tẹ kọ́ọ̀dù Ìmáàmù Málìkì pé nàṣìbíyù ni pé ó hẹ́ẹ̀tì àwọn aráalé Ànábì kò sí ẹgbàá wa kan báyìí òun sì ni àkọ́kọ́ tíra àdìsí tí wọ́n kọ́kọ́ kó jọ lẹ́yìn Ànábì wa Muhammad kò wá sí ẹgbàá wa kankan tí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn aráalé Ànábì bẹ́ẹ̀. as-silsilatu az-zahabiyya tí a mọ̀ sí an-Nafi' an Abdullahi ibn Umar an Rasulillahi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwọn Malikiyya àti lọ́dọ̀ àwọn Ahlus Sunnah. lọ́dọ̀ àwọn Shia ó ní iṣu kí ló dé nítorí pé Sayyiduna Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu lọ́dọ̀ àwọn Shia nasibiyyun wọ́n rí pé gbogbo ti àwọn aráalé Ànábì kò fẹ́ràn àwọn aráalé Ànábì rárá nítorí pààtì ibi tí ó dẹ̀ fọ́ọ̀lù sí. tó ọ̀dọ̀ ẹ̀dẹ̀ ní Ìmáàmù Málìkì ti gba 70% àdìsí tó wà nínú àtọ̀ orí ẹ̀ náà ni Ìmáàmù Málìkì bà náà gbogbo mọ́síàbí Málìkì yà lé lórí. ṣùgbọ́n wọ́n gba ti Ìmáàmù Ahmad bin Hanbal nítorí pé nígbà tí Ìmáàmù Ahmad bin Hanbal tí ó kọ ọ̀rọ̀ nípa fada'ilu sahaba 70% tí Ìmáàmù Ahmad bin Hanbal yóò kọ ó fi yin Sayyidina Ali radiyallahu ta'ala anhu wa karramallahu wajhahu. wọ́n sì tún respect Ìmáàmù Shafi'i náà nítorí pé Ìmáàmù Shafi'i kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ láti fi jẹ́ kán mọ̀ yìí pé a wà pẹ̀lú yín ẹ̀yin tẹ́ jẹ́ aráalé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ní orí tí Ìmáàmù Shafi'i kọ pé ya ahla bayti rasulillahi hubbukum fardun min Allahi fil Qur'ani anzalahu kafakum min azimil fadli annakum man la yusalli alaykum la salata lahu. ẹ̀rí ẹ̀yin aráalé Ànábì o ìfẹ́ yín o ọ̀ràn yẹn lórí gbogbo ẹni tó bá ń kírun ni o nítorí pé ẹni tí kò bá kí ṣàṣàlátù fún yín kò lè nírun nítorí tábà ti wà lórí àtayá
aba parí àtàyà tán kí la máa ṣe Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama sallaita bẹ́ẹ̀. ó wà nínú àwọn àfáà tó jẹ́ ahlu sunna wal jamaa tó yẹ pé àwọn náà wò pé tábánikà wòye sí dáadáa á rí pé Sayyidina Ali òun ni ó wà ahaqqu bil khilafa min ghayrihi òun ló yẹ kó jẹ́ khalifa lóòótọ́ ọtí wọn ò sọ pé bí ẹlòmíì ò ní jẹ wọn ò dẹ̀ sọ pé jíjẹ khalifa tẹlòmíì ó bí a mistake ni àbí nǹkan kan wọn ò criticize khilafa ẹlòmíì pọ̀ wọ́n kọ̀ ní wípé Mọ́mù Ali òun ló yẹ kó jẹ́ khalifa lóòótọ́. a rí nínú àwọn àfáà tó jẹ́ àwọn àfáà ahlu sunna wal jamaa mi tó ṣe pé wọ́n rí pé Mọ́mù Ali ló lọ́lá jù nínú àwọn sàábí ṣùgbọ́n èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ní ahlu sunna wal jamaa tí wọ́n fẹnu kò sí náà ni pé ẹni tó lọ́lá jù ní gbogbo àwọn sọ̀hábà tó jẹ́ number 1 òun ni Sayyidina Abubakar, number 2 Sayyidina Umar, number 3 Sayyidina Uthman, number 4 òun ni Sayyidina Ali. Kó tó di ayé al-Imam Ahmad bin Hanbal wọn kì í ka Sayyidina Ali gẹ́gẹ́ bí khalifa ẹlẹ́kẹrin fún Ànábì Muhammad. tó bá tẹ̀ka lórí Sayyidina Uthman ọmọdákẹ́ni al-Imam Ahmad bin Hanbal òun ló wá rọ̀ báà ló wá pé rárá o Sayyidina Ali ló gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́kẹrin nínú àwọn khulafa ar-rashidun tó wá di pé gbogbo àyín náà wá ń ka Sayyidina Ali sí ẹlẹ́kẹrin àwọn khulafa ar-rashidun. níta máa fi kó gbogbo ẹ̀ ńlẹ̀ náà ni pé ash-shi'atu ẹ̀rọ àwọn ṣíà yẹn o firqatun min al-firaq al-islamiyya gúrùpù kan ni wọ́n nínú àwọn islamic groups tí ó wà káàkiri tí wọ́n ní doctrine wọn wọ́n ní àwọn ideology wọn ẹ má wá gbàgbé nǹkan tá Ànábì wá sọ fún wa o níbi tá Ànábì ti ń búra yìí pé walladhi nafsi biyadihi mo fi Ọlọ́run ọba tí ẹ̀mí mi ń bẹ ní ọwọ́ rẹ̀ mo fi búra wípé la tadkhulul jannata hatta tu'minu ìkankannu yìí ò ní wà aljanna títí dìgbà tẹ́ bá tó ní ìmánì wala tu'minu hatta tahabbu ẹ sì lè ní ìmánì ó dìgbà tí gbogbo yín bá tó nífẹ̀ẹ́ ara yín ó dìgbà tí gbogbo yín bá yẹ kí ni o tẹ́ bá tó nífẹ̀ẹ́ ara yín wọ́n ní afṣu salama bainakum ẹ jẹ́ ká láàfíà òjọba ẹ jẹ́ ká láàfíà òjọba ẹ jẹ́ ká láàfíà òjọba wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.